الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله سبحانه وتعالى والصلاة والسلام على خير ولد عدنان سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بالإحسان إلى يوم الدين. أما بعد أدعو فون ولون وبا أترك فون أشواجوا نبوة محمد صلى الله عليه وسلم kí kẹ́nà kó máa dó lórí òun nìkan kó ló máa bá gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tọ́jọ́ lùgbà pátápátá kó tún máa dó lórí àwọn nìkan náà kó wá lọ máa bá gbogbo àwọn lọ́wọ́ tátà ń tẹ́lẹ̀ ojú pọ̀nà wọn náà títí díjọ́ ẹ̀san. Orúkọ tèmi ni Abdul-Razak Kamaluddin. Mo á kọ́kọ́ fi ọlá nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam mo fi kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé lóko ni nírọ̀lẹ́ tèyí ní wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí sórí ètò wa Manhajul Haq ọ̀nà òdodo. Gẹ́gẹ́ bí a ti mọ̀ àwọn àfáà wa tó máa ń dá wa lẹ́kọ̀ọ́ nírọ̀lẹ́ gbogbo ìjọ́ Jímọ̀ àwọn náà wọ́n tún ti ń bẹ lórí ìkàlẹ̀ báyìí. Ìyẹn náà ni àwọn àfáà wa àwọn sheikh wa fadilatu sheikh Salahuddin Abdul Ghani kọ́lọ́n kó dákunjọ kó túbọ̀ bá a ṣe dáadáa fún wọn. Èyí tí wọ́n tún bá a sọ nírọ̀lẹ́ tèní kọ́lọ́n dákunjọ kó ṣe lágbọ̀ọ́yé fẹ́ nìkọ̀ọ̀kan wa. falyatafaddal mashkura. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي بنعمه تتم الصالحات والصلاة والسلام على خير خلق الله سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الأخيار سلم تسليما كثيرا. أما بعد أدعو قفوا ولو با الحمد لله رب العالمين شيفا نبوة محمد صلى الله عليه وسلم عليكم إكيولون أتي أنوي Ọlọ́run dákun jọ̀ọ́ máa bá ẹnìkankan wa àmín. Gbẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa ń lé àti àwa tí à ń sọ̀rọ̀ Ọlọ́run bá ní ṣe dáadáa kárẹ̀ ẹnìkankan wa àmín. Jímọ̀ tèní Ọlọ́run má ṣe ní jímọ̀ ẹ̀kan tó kù tá a kì lókè ẹ̀pẹ́ àmín. a fi dédé àsìkò yìí náà a fi ń kí àwọn àfáà wa tí wọ́n rè wá tí wọ́n tọ́ wa tí àwọn aráyé náà wá ń wò pé àwa náà jẹ́ èèyàn táwa náà dẹ̀ ń wò pé wọ́n ń pè wá bí wọ́n ń pè wá lọ́hùn. àwọn fáwọn fàdílàtì Sheikh Ahmed Abubakar Balogun Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn Ọlọ́run bá ní ṣe dáadáa fún wọn àmín. gbogbo mo fẹ́ wọn Ọlọ́run bá ní fẹ́ àmín. ìtọ́kọ̀ wọn kọ̀ ní taburú Ọlọ́run máa ṣàdéhùn fún wọn àmín. la ilaha illallah àmín. la hawla wala quwwata illa billahil aliyyil azim. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí ọ̀nà òdodo òun náà ni pé níta tí ń bá bọ̀ tẹ́lẹ̀ náà ni ìmọ́tótó àtọ̀hárọ̀ àti ṣàlàyé fúnra wa ìta sọgbẹ̀yìn lọ́sẹ̀ tó lọ òun ni àwọn nǹkan wo ló ṣe wí pé ì máa ń ba àlùwàlá jẹ́ àwọn nǹkan wo ló máa ń fà á ló máa ń bí kéèyàn wẹ̀ ìwẹ̀ gúúsùlù àwọn nǹkan wo nìkan náà a ti ṣàlàyé gbogbo eléyìí fún wa ní ọ̀sẹ̀ tó lọ pẹ̀lú ògo Ọlọ́run inshallah rahman lénìí a wá ṣàlàyé fúnra wa àlùwàlá yẹn gangan bó la ti ń ṣe nítorí pé tó bá ń pè nǹkan ní ṣáàrìtù yẹn ó wà ó wà ní ìta ìdájọ́ ni kò lè sí nínú ẹ̀ tó ń pè ní ṣáàrìtù nìyẹn wá pé májẹ̀mú tí ìrun fi ń gbà àlùwàlá jẹ́ kan ń bẹ̀
nínú àwọn májẹ̀mú tí ìrun fi wá ń gbà yẹn tábàlá jẹ́ kan ń bẹ̀ yẹn ó túmọ̀ sí pé béèyàn bá ṣe àlùwàlà tó bá kírun ìrun ò ní gbà tí ò bá ṣe àlùwàlà yẹn bó ti yẹ kó ṣe tó bá kírun ẹ̀ náà bákan náà ọlọ́run ò ní ìrun ẹ̀ fi ṣe nítorí pé àlùwàlà òun náà ni kọ́kọ́rọ́ téèyàn fi ń sọ pé òun fẹ́ fi kírun. gidigba ò sì ṣílẹ̀kùn. téèyàn bá wá ti ní àlùwàlá yẹn tí ò ṣe dáadáa gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ní ká ṣe tí ò ṣe dáadáa gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alayhi wa bó ṣe ní sallam. pé ká ṣe so báwo ló yẹ fẹ́ kírun fún ọlọ́run so torí ìdí èyí wà pàtàkì ká mọ bó la ṣe ń ṣe àlùwàlá yẹn tí ó wà jẹ́ tọ́wọ́ gbà débi pé ìrun wa náà yóò jẹ́ tọ́wọ́ gbà so nínú ẹlẹ́ẹ̀kejì lọ́rọ̀ àlùwàlá òun náà ni pé ìjọsìn ní ìrun kíkí jẹ́ gbogbo nǹkan tí ó bá dẹ̀ jẹ́ kí ìjọsìn wa jẹ́ tọ́wọ́ gbà lọ́dọ̀ Ọlọ́run nǹkan yẹn kọ́kọ́ fún ara ẹ̀ ìjọsìn lòun náà àlùwàlá tá à ń ṣe ìjọsìn ni torí pé a fẹ́ fi ìrun kíkí jọ́sìn fún Ọlọ́run bá a dẹ̀ ní àlùwàlá a lè jọ́sìn fún Ọlọ́run a lè kírun fún Ọlọ́run bá a lè kí ọlá ìrun dẹ̀ pàtàkì débi wípé ìyàtọ̀ tó wà láàrin àwa mùsùlùmí àtẹni tí ò ṣe mùsùlùmí ni pé kí ni ìrun kíkí tó bá jẹ́ ògbìdàlì kíámà ìrun ni ó jẹ́ nǹkan tí a fi ṣe òṣùwọ̀n ìrun ó pàtàkì gan lọ́dọ̀ Ọlọ́run bá lè kí ọlá. salatu miftahul janna wal wudu miftahus salah. so ìrun kíkí òun náà ni kọ́kọ́rọ́ tí yàn fi ń wọ àlùjánnà àlùwàlá wá ní kọ́kọ́rọ́ tí yàn fi lè kírun so tí ń já sí pé ó pàtàkì àlùwàlá yẹn wá rè ìgbà tó wá ti pàtàkì yẹn dandan ni ká wá mọ bí ó ṣe yẹ ká ṣàlùwàlá yẹn kó lè máa jẹ́ ìmọ́ra tí màánà wí yàní at-taharatu al-ma'nawiyya tó ní ṣe pẹ̀lú ìjọsìn gẹ́gẹ́ bá ti ń ṣàlàyé fún wa bọ̀ láti oṣù kan àti ibi tá ti ń bára bọ̀ bí oṣù kan sẹ́yìn nísìn wudu àlùwàlá fúnra rẹ̀ ó ní ọ̀ranyàn nú ó ní súnà ọ̀ranyàn ní èyí tó wà nínú Quran tí Ọlọ́run bá lè kí ọlá fún rẹ̀ sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. èyí tó jẹ́ súnà òun ni èyí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tóun gan fi kún tó ṣe torí pé ká a lè yọ ànábì kúrò níbi wáyì a lè yọ kúrò ní súnà a dẹ̀ lè yọ kùránì kúrò níbi súnà nígbà míì máa ń bẹ tó yẹ pé súnà ni ó máa tú kùránì ìgbà míì wáyé pé kùránì ni ó máa ṣàlàyé ẹni tí súnà mú wá wọ́n ní alukuran ìgbà tán lọ béèrè lọ́wọ́ ìyàwó Aisha radiyallahu anha ìpè báwo ni ìwà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní alukuran ó ní ìwà ẹ̀ náà ní alukuran Karim so táwa ti ń rí ìṣesí tánà bíi bá a ṣe kí níyẹn ṣe dédé ìtàlùkùrán kọ́ wa nìyẹn so lọ́lọ́run fún wa sọ wípé kánábì sọ̀rọ̀ wáyé ni kí Quran náà sọ̀rọ̀ náà wáyé láwọn méjèèjì la yantiqu anil hawa pé la yantiqu anil hawa in huwa wahyun ànábì ò ní sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam kó wá sọ ìfẹ́ inú títí ẹ̀ gangan rárá o in tó bá sọ Ọlọ́run ló sọ so in tó bá sọ yẹn in huwa illa wahyun yuha ẹ̀yà àfi kó jẹ́ wáyé tí Ọlọ́run bá lékọ́lá tó sọ sí ní ọkàn torí di èyí bó la ṣe ń ṣàlùwàlá á bẹ̀rẹ̀ látòrí pé àwọn ọ̀ranyàn. amma faraidul wudu ẹ wá rí ọ̀ranyàn awwaluha an-niyyatu. eléyìí ọ̀ranyàn àlùwàlá gbogbo ìjọsìn tí èèyàn bá fẹ́ ṣe láyé àníyàn làkọ́kọ́ gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe pé ìjọsìn lélẹ́yìí o àníyàn wá rè mahaluha alqalb ààyè tí èèyàn ti ń sọ pé òun ń dà níyàn ọkàn ni o kò ń ṣe nàwáìtù téèyàn máa sọ jáde tí ó máa sọ nàwáìtù kinní kan àbí ó fẹ́ gbààwẹ̀ àbí ó fẹ́ wọ láláyò so in tó bá sọ yẹn
ọkàn ẹ̀ ló máa wà. Gbogbo àwọn àfáà ẹ̀sìn pátá kò sí àdéfì kan tánàbí sọ yí pé nàwáìtù tó ti gbé nàwáìtù wá bó fẹ́ gbààwẹ̀ Ramadan náà gbogbo ẹ̀ ọkàn ni. Àwọn bàbá wa tó jẹ́ àwọn àfáà wa àwọn àfáà wa tí wọ́n ti lọ wọ́n gbìyànjú tó pọ̀ lórí pé ọ̀rọ̀ àníyàn wọ́n á wá ṣe tírà jáde wọ́n á translate tírà yẹn wọ́n á kọ Yorùbá náà síbẹ̀ látara pé kó lè jẹ́ ìrọ̀rùn fún àwọn mùsùlùmí tí wọ́n ṣẹ̀ ń gba Islam pé kí wọ́n lè máa kírun torí pé wọ́n á kọ síbẹ̀ àníyàn àlùwàlá zuri tó bá fẹ́ kírun irun zuri àníyàn rẹ̀ tó bá fẹ́ lẹ́yìn mọ́ọ̀mù àníyàn àwọn bàbá yẹn kọ́lọ́n kó bá ní sàn wọ́n lẹ́sàn wọ́n gbìyànjú tó pọ̀ nínú ẹ̀sìn àwa náà kí ni gbìyànjú tàwa ibi táwọn bàbá yẹn gbé dé káwọn náà ká gbé láti bẹ̀ tá bá gbé láti bẹ̀ á rò pé àdìsí yẹn ṣáàdìsí ni ṣé kò ń ṣáàdìsí ni káwọn náà ṣe bá ń sùn lé lórí ká gbìyànjú bọ̀ ìtọ́jú bẹ́ẹ̀ ni pé kò síbi tí àdìsí wà tó ń sọ wípé àníyàn a máa ń wo síta ni rárá a máa ń mọ̀ lọ́kàn ni torí pé tí n bá sọ wípé mo fẹ́ lọ síbì kan mo fẹ́ lọ kírun tí mo gbàgé síta mo ní mo fẹ́ lọ kírun mo ti dàníyàn pé mo fẹ́ lọ kírun mo ti mọ̀ lọ́kàn mi torí àníyàn dídà kò ń ṣe pé mo máa sọ síbẹ̀ pé mo fẹ́ lọ kírun mo ti mọ̀ lọ́kàn mi pé mo fẹ́ lọ kírun tó ń pè láníyàn náà nìyẹn àmọ́ èèyàn tó ti kó nínú Islam kí ló dé wọ́n nítorí àníyàn èròǹgbà tó kò mọ́ sọ bọ̀ tó wáyé pé ṣó fẹ́ lọ kírun ni kàn mọ̀ kó fẹ́ lọ kírun ẹlòmíì gan ó sọ ó kọ àmọ́ lọ́kàn ẹ̀ ó mọ̀ pé òun ò kírun ó mọ̀ pé òun ń tàn àwọn èèyàn ni so torí ìdí èyí ọkàn niyyatul mu'mini khayrun min amalihi àníyàn mùmìnì khayrun ó min lóore amalihi pé n tó gbé sọ́kàn ẹ̀ ó lóore ju iṣẹ́ tó bá ṣe èèyàn lè dàníyàn pé òun fẹ́ ṣe nǹkan kó dẹ̀ má rí nǹkan yẹn ṣe kó o pé èèyàn dẹ̀ lè sọ pé màá ṣe nǹkan fún ẹ kó dẹ̀. wa amma thaniha ẹlẹ́ẹ̀kejì ń bẹ́ẹ̀ ghuslul wajhi lẹ́yìn kéèyàn gbé àníyàn pé òun fẹ́ ṣe àlùwàlá ẹlẹ́ẹ̀kejì ń bẹ́ẹ̀ òun náà ni tó tún kàn nínú àwọn ọ̀ràn yẹn àlùwàlá ẹni pé kéèyàn fọ ojú ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú Kùránì wípé fagsilu wujuhakum wa aydiyakum ilal marafiq. Thalithuha ẹlẹ́ẹ̀kẹta ghuslul yadayni ilal mirfaqayni. ó ní kéèyàn fọ ọwọ́ ẹ̀ débi mirfaqayni ọwọ́ méjèèjì kéèyàn fọ débi ìgúnpá. rabi'uha mashu jami'ir ra'si. ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ ó ní pé kéèyàn fọwọ́ pa omi kó fi pa orí ẹ̀. ghuslur rijlayni ilal ka'bayni. kéèyàn wá fọ ẹsẹ̀ débi kókósẹ̀. adalku kó wá gbó. alfawru kéèyàn yára torí bí ẹ bá ń ṣàlùwàlá a gbọ́dọ̀ gbìyànjú ibi tá a fẹ́ fọ yẹn ká fọwọ́ gbó kò ń ṣe pé kéèyàn gbó bíi pé ó ń wẹ̀ o bọ̀ bí èèyàn ṣe ń fọwọ́ kó but ibi tí èèyàn bá bomi sí kó méjì ọ̀pọ̀ ọwọ́ òun náà débẹ̀ so kó wá yára kò ń ṣe pé kéèyàn fẹ́ ṣe àlùwàlá kó máa rìn ti pọ̀ kó ń ṣàlùwàlá kó máa ṣe nǹkan míì láàárín àlùwàlá tó ń ṣe rú yẹn kọ́ ni à ń pè ní fáwọ́rù àbí ó ń ṣe àlùwàlá o ká gbìyànjú ká yára níbi àlùwàlá tá à ń ṣe kó má bàa dàrú torí téèyàn bá ti ń ṣe nǹkan míín kò ní mọ̀ bóyá ṣé méjì lòun ṣanjú ní abẹ́ mẹ́ta yóò máa tẹ fóònù dí àlùwàlá máa rojọ́ kó máa ṣe ohun nǹkan tí ò lálàáfíà. naam akhiruha ghuslul a'dahi mutatabi'atan min ghayri faslin tawilin. so àwọn ara tá a bá fọ̀ a gbọ́dọ̀ gbìyànjú pé ó ń tẹ̀léra wọn. tatabi'atan. kó ń tẹ̀léra wọn yàtọ̀ sí pé èèyàn jẹ́ kí àlàfo wà láàrin àwọn méjì tó fẹ̀ tó tóbi tó bá ti fọ ọwọ́ ètò kù ni kó fọ ẹnu imú ojú but
lẹ́ni tó ń fọ̀ tí ó tó tẹ̀léra wọn ó fọwọ́ ó ti lọ ṣan ẹsẹ̀ so kó tó tẹ̀léra wọn nínú àwọn ọ̀ranyàn àlùwàlá ni so tó bá ti rí ọ̀ranyàn so ìyẹn lè tó wà nínú Quran tó fojú hàn so a ṣe ìmú ìdájọ́ yẹn àwọn gbogbo tá a sọ yìí nínú Quran Karim but wáyé pé ti súnà kẹ́sẹ̀ pé wáyé ni ọ̀rọ̀ tó bá jáde látọ̀dọ̀ ànábì wa Muhammad tá à ń pè ní hadith tó pé ó jẹ́ masdarul thani so obi ta ti mú ẹ̀rí lẹ́yìn Quran òun náà ni hadith ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe wá jẹ́ bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ tí wá kẹ́kọ̀ọ́ pé ẹni tó ṣe tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí tọ́lọ̀ ń fi ṣe rán bóò lòun ṣe ṣe ìyẹn wá ní súnánù wudu pé àwọn èyí tó jẹ́ súnà tí ò sínú Kùránì àmọ́ tánà bíi jóǹtẹ̀lì tó ṣe fún ara ẹ̀ pé bọ́ ti ń ṣe àlùwàlá rẹ̀ ẹ̀yin ọmọ ìjọ mi ẹ̀ wá wò bẹ́ẹ̀ kẹ́yìn náà máa ṣe bẹ́ẹ̀ aláwọ̀ kan bẹ́ẹ̀ nínú awwaluha ghuslul yadayni ila al-ku'ayni oníkéèyàn fọ ọwọ́ ẹ̀ débi ibi kókó rísì ọwọ́ báyìí kéèyàn fọ súnà ni síwájú kó tó sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá alimọdumọdọtu. ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun ni mọ́dúmọ́dọ̀ kéèyàn bu omi sẹ́nu láti bu omi sẹ́nu kó di omi yẹn kó fi ẹnu ẹ̀ kó pa ẹnu ẹ̀ dé mọ́ omi tó bù sẹ́nu kó wá máa ṣe ṣùkùṣùkùṣùkù kó wá pọ̀ dànù torí pé àṣìṣe tí ọ̀pọ̀ ju àwa mùsùlùmí ta máa ń ṣe ní pé ta bá ti bu omi yẹn sẹ́nu á wà mú ọwọ́ á tẹ̀ bọ ẹnu wa ṣé ọwọ́ tá ń tẹ̀bọ ẹnu yẹn ìyẹn ò pẹ̀lú àlùwàlá tá ń ṣe o kò pẹ̀lú rárá ó rọrùn pé mo fẹ́ fọ ẹnu mi kéèyàn fọ pẹ̀lú brush àbójẹ pákó kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní ṣe àlùwàlá but irú yẹn ń sìn ó lálàáfíà kò sí láì fi bẹ́ẹ̀ bó ṣe àlùwàlá má tọwọ́ bọ ẹnu má fi ọwọ́ fọ eyín má fi ọwọ́ fọ kínní bómi sẹ́nu kó du ṣùkùṣùkù yẹn ló ń pè ní mọ́dúmọ́dọ̀. èyí tó tún wá tẹ̀lé. al-istinshaq wal-istintharu. òun náà ni pé istinshaq ni pé kéèyàn bu omi sọ́wọ́ kó gbé imú ẹ̀ sí kó fa díẹ̀ kó ń ṣe pé kéèyàn fa débi pé omi máa sápáyàn lórí o tó bá ti fà á fà díẹ̀ á tún tẹ̀ síta ìyẹn ni istinthar tó bá fà á símú tó tún tẹ̀ síta ìyẹn ni istinthar. tàbí òun àárọ̀ dumasi ra'asi. ètò tẹ̀lé òun náà ni pé kéèyàn fọwọ́ pa orí ọ̀ranyàn nìyẹn bó tó bá ti wá dá padà súnà nìyẹn so ètò fọwọ́ pa orí lọ sẹ́yìn ìyẹn ni ọ̀ranyàn tí a sọ pé wà ní Kùránì ṣẹwárẹ̀ tó wá dá padà yẹn ìyẹn ni súnà ti anábọ̀wá masahul udhnayni kéèyàn wá fọwọ́ pa etí torí pé nínú ojú etí náà pẹ̀lú ojú ó gba àwọn ẹ̀kẹ́ wa yìí ó pẹ̀lú ojú imú ojú náà ni ẹnu ojú náà ni so tọ́lọ́run bá sọ pé ká fọ ojú wa gbogbo eléyìí náà ló kó sínú etí tó bá fẹ́ fọ̀ á tọwọ́ bọ inú etí wa á dẹ̀ fọ̀ so á dẹ̀ fọ̀ gbogbo tẹ́ẹ̀dẹ̀ tó wá nírùngbọ̀n kóun náà ya irùngbọ̀n pẹ̀lú omi yẹn kó fi yà á. tajdidul ma'i li masihil udhnayni. so ká wá mú omi tá a fi fọ etí lẹ́ẹ̀mẹ́ta yẹn ká ṣe lọ́tún kó má jẹ́ pé gbogbo àlá máa pààrọ̀ omi gbogbo àlá máa pààrọ̀ omi nígbà tá a bá fẹ́ fọ etí. الترتيب بين الفرائض على المشهور في بعض التفصيلات المالكية. so tábà ká tò àwọn tá a sọ pé ó jẹ́ ọ̀ranyàn nínú àlùwàlá ká tó tẹ̀léra wọn léè tó gbajúmọ̀ nínú àwọn àlàyé tí Imam Malik tó ṣàlàyé fún wa. tathlithul ghusli fil a'dha'il maghsuli. káwá àlùwàlá ká ṣe ní mẹ́ta mẹ́ta nǹkan náà fà wọ́n ní téèyàn bá sọ yí pé àlùwàlá oní mẹ́ta mẹ́ta kéèyàn ṣe oríkèéríkèé ara yẹn tó bá fẹ́ ṣàlùwàlá kó wá ka lọ́nà mẹ́ta mẹ́ta kéèyàn sọ pé kò sí nǹkan míì aláìmọ̀kan ló ń tàn so tó bá fẹ́ ṣàlùwàlá kó ṣe ní mẹ́ta mẹ́ta súnà ni ìyẹn ni pé o lè ṣe lẹ́ẹ̀kan o lè ṣe ní ẹ̀ẹ̀mejì so gẹ́gẹ́ bí àárín yẹn. naam taqdimul yumna ala al-yusra. apá ọ̀tún ó kọ́kọ́ ṣapá ọ̀tún tó ẹ pọ̀ ọwọ́ ló fẹ́ ṣọ̀
kọ́kọ́ fọ ọwọ́ ọ̀tún ẹ̀ kó tó fọ ọwọ́ òsì bẹ́ẹ̀ pé ẹsẹ̀ náà ni fọ ẹsẹ̀ ọ̀tún kó tó fọ ẹsẹ̀ òsì ọ̀tún lèèyàn máa ń kọ́kọ́ fọ̀ kó tó bọ́ sí apá òsì. àdúrà àwọn bá ń dẹ̀lú wudu. àdúrà lẹ́yìn náà òun náà ni pé kéèyàn ṣe àdúrà ṣíṣe yẹn wá rè àṣìṣe tó wà ń bẹ̀ táwọn èèyàn máa ń ṣe ni pé tán bá ti ṣe àlùwàlá tán wọ́n á mú ọwọ́ wọ́n á tẹ̀bọ inú wọ́n á tọ ọwọ́ ẹ̀ bọ ní omi àlùwàlá wọ́n á kàn sọ́wọ́ wọ́n á tẹ̀bọ nú ẹnu wọn so wọ́n á tẹ̀ sórí àwọn ṣẹlẹ́lá so kò ní ìdíkà tọwọ́ bọ àwọn ètò ojú ni pé tó bá ti ṣàlùwàlá tán kó sọ wípé ashadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah so tó bá ti sọ yẹn tán wà ní allahumma ij'alna minat tawwabin wa ij'alna minal mutatahhirin so ìmọ́tótó tá a wá ń sọ fúnra wa òun náà ni ànábì sọ̀sọ́lá sọ fún wa pé ká máa bẹ ọlọ́run pé ọlọ́run ṣe mí nínú àwọn tó mọ́ ṣe nínú àwọn tọ́lọ́run ó foríjì tó bá ti ṣàlùwàlá nínú àlùwàlá ṣíṣe ni pé ó máa ń fọ ẹ̀ṣẹ̀ tó bá ti dẹ́ṣẹ̀ láàrin zuru sí asri àlùwàlá yẹn yóò fọ mọ́ gbogbo ẹ̀ṣẹ̀ torí pa ti mọ̀ pé ó wà define kò ń ṣe pé àlùwàlá ń fọ ìdọ̀tí ojú tí wọ́n rí yẹn wíwẹ̀ ọṣẹ àti kankan ló ń fọ eléyìí ni ṣé wàá rí àlùwàlá ó wà define ọlọ́run ló sọ ànábì ló sọ sallallahu alaihi wasallam so àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a bá dá láàrin irun sí irun kan láàrin àsìkò sásìkò kan tí irun míì fi wọlé àlùwàlá yẹn ni ó wàá fọ àwọn ẹ̀ṣẹ̀ yẹn mọ́ ní ṣókí àwa sọ pé practical aspect of ablution báwo la máa ṣe àlùwàlá pé àkọ́kọ́ ni pé a bu omi ní ètò gbajúmọ̀ táwọn èèyàn máa ń ṣe ni pé ká fọwọ́ wa dé ibi tá a máa ń de aago sí yẹn so tá a bá ti kọ́kọ́ fọ̀ ìyẹn ní ìsìn súnà lélẹ́yìn ni súnà ni so láyé ìgbà tí ò ti sí kẹ́tù á fọ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní ṣe àlùwàlá ìgbà tí kẹ́tù wá dé ní ìsìn so ìgbà tí jẹ́ pé súnà náà ni a wà bomi sọ́wọ́ a fọ ọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà a bomi sẹ́nu a bù a wà tù dànù a fọ ẹ̀ náà ní ẹ̀ẹ̀mẹ́ta a wà fomi sọ́wọ́ sínú ọwọ́ báyìí a gbé mú a fi fọ mú a fà sí mú a tútù síta lẹ́ẹ̀mẹ́ta náà bákan náà a ṣe wá fọ ojú wa gbogbo ẹ̀kẹ́ wa báyìí gbogbo ajú orí wa báyìí náà là á fọ dé irùngbọ̀n dé abẹ́ bíi láwa fọ táwa ti fọ yẹn náà lẹ́ẹ̀mẹ́ta a wà fọ ọwọ́ wa torí pé ọ̀ranyàn ní ọwọ́ yìí láti bì dé ibi kókó ọwọ́ ẹ̀bò wa yìí ọ̀ranyàn lélẹ́yìn ni so a wà fọ báyìí lẹ́ẹ̀mẹ́ta a gbọ́dọ̀ gbìyànjú pé ó kọjá ẹ̀bò wa yìí a gbọ́dọ̀ gbìyànjú bẹ́ẹ̀ so a tún fọ tòsí náà bákan náà a ṣe wá fọ orí a fomi pa orí lọ sẹ́yìn a wà dá padà lẹ́yìn lẹ́yìn òní a wà ṣan etí wa gbogbo ìta etí báyìí la fọ a wà fọ ẹsẹ̀ wa dé kókósẹ̀ a ṣe wá ṣe ṣàhádà ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah allahumma ij'alna minat tawwabin wa ij'alna minal mutatahhirin àdúrà yẹn fẹ́ni tí ò bá mọ̀ kò ń ṣọ̀ranyàn torí pé súnà ni so téèyàn ò bá ṣe kò túmọ̀ sí pé kò nírun àbí àlùwàlá kò kírun rárá o so ètò jù ń bẹ òun ni àwọn oríkèéríkèé ara tí a ti fọ̀ yẹn so inshallah rahman ibi ni a máa dúró sí lẹ́nì pẹ̀lú ògo ọlọ́run a kí ọba wa ìbùmàwé ti ìlú àgọ́wé tí ọlọ́run lò ní sábàbí dáadáa tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ ètò ọ̀nà òdodo eléyìí tí a wà lórí ẹ̀ àbí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá ní gbàdúrà wọn ọlọ́run bá ní dúró tì wọ́n gbogbo nǹkan wọn tí ń mí àti tí ó mí ọlọ́run má fọwọ́ bàjẹ́ kàn án la ilaha illallah ọlọ́run dáadáa tí wọ́n ń gbélé ayé ṣe yìí ọlọ́run jẹ́ kí àlìkíyámà ọlọ́run jẹ́ kó rọrùn fún wọn jù báyìí lọ láìpẹ́ méjì ọlọ́run la ilaha illallah orí àpèrè bàbá wọn tí wọ́n wà ọlọ́run jẹ́ kí wọ́n lò pẹ́pẹ́pẹ́pẹ́
ọlọ́run jẹ́ kí wọ́n lò pẹ́pẹ́pẹ́pẹ́ ọlá ìpè méjì ọlọ́run la ilaha illallah ọlọ́run bá àlékè ọlá ìlú àgọ́wì ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ọlọ́run má jẹ́ ó dàrú ìlú nàìjíríà náà ọlọ́run má jẹ́ ó dàrú la hawla wala quwwata illa billahil aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده